Ẹ mà tún káàbọ̀ padà sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv. Àsìkò dédé àkókò yìí àkókò lè dà yóò dà fún alágbára ọlọ́ọ̀bà láòrán yìí. Ẹ tún wá máa gbọ́ àwọn àgbógbárímọ̀ ìròyìn láti orí ìkànnì yìí báyìí o. Ní àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn tó nílò ìwà alábìíní ìṣèpá àmúwá láti máa fi dẹ́rù bà yín àmúwá láti máa fi kẹ́kọ̀ọ́ òkàtún ìjọba tí wọ́n lè ti ayé ń yí lọ ni. Sọ́díkù Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó dùn lọ́mọ. Ẹ jẹ́ kọjá lọ sí ojú kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí yín ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún láti ìpínlẹ̀ Niger. Arákùnrin kan rèé o eléyìí tí wọ́n ní ó jẹ́ ọlọ́dẹ orí tí máa ń ṣe gángangan tí wọ́n sì ṣe wọ́nranwọ̀nran nípínlẹ̀ Niger. Òun náà ló mọ̀ ti fi ọ̀bẹ àti àkúfọ̀gù ló fi gbẹ̀mí lẹ́nu arákùnrin ẹni ọdún márùndínlọ́gbọ̀n kan nípínlẹ̀ Niger. Bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ gan ni pé látẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Niger nígbà tí ń fi léde oníṣẹ́rí arákùnrin Mubarak eléyìí tó ti fi kélé òfin gbé báyìí. Òun náà ló jẹ́ pé wọ́n ní wọ́n fura sí o wípé ó jẹ́ ọlọ́dẹ orí pé àǹgànná ìmọ̀ dá láàmú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Òun náà ló jẹ́ pé ńṣe ló fi àkúfọ̀gù ló fi gún arákùnrin ẹni ọdún márùndínlọ́gbọ̀n kan ìyún Shamsi Danshehu wọ́n ní ṣe ló gún o títí ẹ̀mí tó fi bọ́ lẹ́nu rẹ̀. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní alẹ́ ọjọ́ ìsinmi tó kọjá lọ yìí nígbà bí ọwọ́ ìrọ̀lẹ́ sí alẹ́ ní agbègbè Kwangali ní ìlú Minna gangan tí ṣolúlù ìpínlẹ̀ Niger. Wọ́n ní ṣẹ̀rí Mubarak náà ló jẹ́ pé lára àwọn tí wọ́n jẹ́ pé wọ́n máa ń ṣa àwọn irin àtàwọn nǹkan míì káàkiri àwọn àdúgbò ní agbègbè ọ̀hún. Wọ́n ní ìyìn tó wá ṣẹlẹ̀ láàrin òun àti Danshehu tó fi di pé ó fi àkúfọ̀gù gún pa. Òun náà ni wáyé èèyàn. Wọ́n ní tánjọ fàpọ̀ náà ni kò tiẹ̀ yéèyàn ara bí tí wù kó mọ̀. Wọ́n ní nǹkan tó ṣàrí ni pé wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ̀dìmú táwọn méjì bẹ̀rẹ̀ sí ní wọ̀ yá àjà lẹ́yìn ọ̀rẹ́yìn. Òun náà ló jẹ́ pé Mubarak ló mọ̀ fi àkúfọ̀gù ló fi gún Danshehu tí ẹ̀mí sì bọ́ lẹ́nu rẹ̀. Wọ́n ní wọ́n dùn dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n àyà tó ti gún yìí náà ló jẹ́ kó tètè gbẹ́mìí mì. Wọ́n nígbà tó fi gbé dé ilé ìwòsàn kọ́ dókítà ó ní ẹlẹ́mìí ó ti gbà á lẹ́nu rẹ̀. Ó dánú àwọn ìròyìn míì tó tún gbẹnu tán lọ́wọ́ mi ló wá láti ìpínlẹ̀ Rivers o níbi àwọn méjì tán jẹ́ tọkọtaya kan ò bẹ́lẹ́mi ṣe gbà á lẹ́nu wọn sí inú ilé wọn látàrí èéfín ẹ̀rọ amúnáwá ìyún jẹnẹrétọ̀ eléyìí tó kó sun ọmú tí wọ́n fi dolóògbé sínú ilé. Bọ́n ṣe fi lé gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi léde wípé ní ìlú Port Harcourt ní òtíṣe lílo ìpínlẹ̀ Rivers. Wọ́n ní arákùnrin kan àti àfẹ́sọ́nà rẹ̀ tí ó kọ tẹ̀ ń jẹ́ Peace. Wọ́n ní àwọn méjèèjì òun náà ló jẹ́ pé wọ́n jọ sùn sínú ilé wọn lálẹ́ ọjọ́ Sátidé. Nígbà tó sì fi wọ́n ní ṣe náà ni wọ́n tan ẹ̀rọ amúná wọn wọ́n sì gbé sí tòsí yàrá wọn. Wọ́n ní nígbà tí ó sì fi di ọwọ́ òru òun náà ló dàbí wípé èéfín jẹnẹrétọ̀ ọ̀hún ló ti kó sí wọn nígbà tó sì fà á mú yó dáadáa. Nígbà tó sì fi di àárọ̀ ọjọ́ kejì lọ́jọ́ Ẹtì àwọn aráalé tí wọ́n jọ ń gbélé òun náà ni wọ́n retí kí àwọn tọkọtìyàwó ọ̀hún kán jáde síta ṣùgbọ́n nígbà tí wọn ò rí kán jáde tí ọjọ́ sì ti ń lọ òun náà bá lọ kanlẹ̀kùn mọ́ wọn lórí. Wọ́n rí pé ẹnikẹ́ni wọn ò dáhùn láti inú yàrá ọ̀hún wò. Nígbà ọgbà bẹ́ẹ̀ náà ló mú ọ̀pọ̀n jálẹ̀kùn. Nígbà tí wọ́n sì jálẹ̀kùn wọlé ńkọ́ wọ́n bá àwọn méjèèjì o tẹ́lẹ̀mí ti gbà á sẹ́nu wọn ní inú ilé wọn. Ẹnìkan tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lágbègbè ọ̀hún ṣì mọ̀ nígbà tó ń sọ di mímọ̀ ó ní ṣe rí ó ní nígbà tí àwọn ṣílẹ̀kùn tí àwọn sì bá àwọn méjèèjì gbaraja ní orí ibùsùn wọn tẹ́lẹ̀mí ti gbà lẹ́nu wọn ní kíákíá o làwọn tètè tara ṣàṣà lọ sí àgọ́ ọlọ́pàá ilé tí ń bẹ ní agbègbè ọ̀hún láti lè lọ fi ẹjọ́ ọ̀rọ̀ ọ̀hún sùn. Nígbà tá agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún Grace Iringe Koko tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ ó ní lóòótọ́ ni o wípé èéfín jẹnẹrétọ̀ ọ̀hún náà ló ti kó sí wọn ní gbogbo àgọ́ ara tó fi di pé wọn ò lè mímọ́ dáadáa tí ẹlẹ́mìí fi wá gbà á lẹ́nu wọn. Ó ṣẹlẹ̀ nípínlẹ̀ Rivers. Ó dá láti ìpínlẹ̀ Ògùn iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti ránṣẹ́ pé àwọn ọlọ́dẹ márùn kan ò wọ́n wá wí tẹnu wọn lórí ikú ìkànnù ojúgbà wọn eléyìí tó jẹ́ pé wọ́n jọ dẹ̀gbẹ́ lọ nígbà tí àwọn márùn sì dé ohun òde ní tẹ̀ tó di pé ìbọn ti bá á sí ibi tí wọ́n ti gbé dẹ ọdẹ lọ tó ti di ẹni àgbégbìn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe filéde wọ́n ní agbègbè Àjínáwó níjọba ìbílẹ̀ Àríwá Yewa ní ìpínlẹ̀ Ògùn ní ìṣẹ̀lẹ̀ náà ló mọ̀ ti ṣẹlẹ̀. Látẹnu agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Odùtọ́lá ló filéde lọ́jọ́ Ìṣẹ́gun tó kọjá lọ yìí.
wípé ní ọjọ́ ìsinmi ọ̀gọ̀gàn náà ni ìṣẹ̀lẹ̀ ń wò ló ti ṣẹlẹ̀ nígbà bíi aago 3 wọ́n ní ṣe rí àwọn ọlọ́dẹ márùn-ún pẹ̀lú ojúgbà àwọn Táíwò Bolúgbé òun náà ló jẹ́ pé wọ́n jọ dẹ ìgbẹ́ lọ wọ́n ní ṣùgbọ́n nígbà tí wọ́n dénú oko wọ́n ní látàrí bí wọ́n ti yìnbọn fún ẹran kan tó ń sì wá fẹ́ lọ gbọ́n níbi tó ti gbé ìbọn rẹ̀ kọ́pá nígbà tí ó fẹ́ tó ń gbìyànjú láti lọ gbé ẹran ìnìbọn eléyìí tó gbé kọ́ ìjìká rẹ̀ òun náà ló bá mọ̀ yẹ o wọ́n ní ọgbà bó ti ṣe yẹ ìwé Ọlọ́run ló mọ bí ìbọn bó ti ṣe tẹ̀ wọ́n ní yìnyín tí ìbọn náà tí ó yìn báyìí òun náà ló jẹ́ pé ibi àgbọ̀n mọ́ ẹnu rẹ̀ gbogbo rẹ̀ o òun náà ni ìbọn òun tó ti dáhùn tó sì jẹ́ pé jálajàla báyìí o òun náà ni ìbọn òun ló gbẹ̀mí lẹ́nu rẹ̀ wọ́n ní àwọn ọlọ́dẹ márùn-ún yòókù tí wọ́n jọ wá dọdẹ lọ báyìí o òun ni wọ́n ti wá ránṣẹ́ pè lágọ̀ọ́ ọlọ́pàá tó ti fi kélé òfin gbé látàrí ọ̀rọ̀ ọ̀hún wípé kí wọ́n máa bọ̀ kí àwọn ti wà lágọ̀ọ́ ọlọ́pàá báyìí wọ́n sì ń jẹ́jú kí wọ́n ṣàlàyé lórí bí ọ̀rọ̀ ọ̀hún bó ṣe ṣe jẹ́ gangan tí wọ́n sì ń tàn mọ́lẹ̀ sí níwájú iléeṣẹ́ ọlọ́pàá wọn náà ni wọ́n fi ń ṣàlàyé o bí ọ̀rọ̀ ọ̀hún ti ṣe jẹ́ gan wọ́n ní nǹkan bíi aago 9 náà ni wọ́n ti jọ dọdẹ lọ kó tó di pé ìṣẹ̀lẹ̀ náà ti nǹkan bíi aago 9 àárọ̀ wọn náà ni wọ́n ti dọdẹ lọ kó tó di pé ìṣẹ̀lẹ̀ náà wá ṣẹlẹ̀ nǹkan bíi aago 3 ọ̀sán ní ìrọ̀lẹ́ ọjọ́ ọ̀hún gangan wọn náà wọ́n ti mú ẹjọ́ ọ̀hún lọ tọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn lọ. ọ̀dà ha ní ọ̀rẹ́ jù báyìí lọ lórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv fún ti àsìkò yìí o ẹ̀sìn ẹgbẹ́ ṣe ń darapọ̀ mọ́ àsọdíkò ló wá ṣe yìí lè ní jẹ́ Basharu bàbá tó dùn lọ́mọ ẹ sì má gbàgbé láti subscribe lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv tí ìgbà míì tẹ́sán pàdé wà rere àti àwọn olùwà fún ọdún nìkan kan ẹgbẹ́ ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.